mo fẹ́ káwọn bí family ọmọ ìsúnmọ́ bí kẹwàá gbọ́rọ̀ bí mo fẹ́ padà sí bí point àná yẹn mo tún fẹ́ tún ọ̀rọ̀ mi sọ ńbẹ̀ ẹ gbọ́ nǹkan tó ọmọ yìí sọ ń bí báyìí mo kàn fẹ́ padà sí point àná ni ẹ má bínú no mo kàn fẹ́ padà sí point àná ẹ gbọ́ point ẹ gbọ́ point yìí ọmọ yìí kò mẹjọ rò. Makinde Street. Makinde Street. Shop beyond the number. Number 32 mo ti sọ tẹ́lẹ̀. Number 32. Kí ló ṣẹlẹ̀ ní ọjọ́ Tuesday? Yes. Ọjọ́ Tuesday. Ọlọ́gba gáréjì Zaria. Tàbí gbàgáréjì Zaria. MC Musiliu. Ọlọ́gba gáréjì Zaria lọ report station. Ọgbà Zaria jẹ padà fún. Ìwé kọ́mi jubilate kọ́ ti gba kíní tán. Àlàyé wa jáde. Pásítẹ̀ mi wá lọ, mo ti mìtì ọ̀rẹ́ mi yẹn. Mo gbà mo lọ sí àdúgbò kan gbà. Àlàyé kan gbọ́dọ̀ wọn sí tèmi fi kún àlàyé wo Zaria bọ́n wọn sí tèmi fi débi àwájọ débi ẹ̀ padà. Ó sì bàtà àgbà kan jókòó àwọn ṣe fàájì. Wọ́n gbà àwọn dẹ̀ ní ẹrù lọ́wọ́ pé àwọn onírù jẹ́ ẹ̀wù ló fi yọ̀bọ̀n yẹn fún mi. Ìwọ́n gbà ẹ máa bọ̀ wá pé kò sí pọ̀pá wà níbà. Àwọn tàbí ló pọ̀ kan wà bọ̀ wá. Mo wọ̀n ẹsẹ̀ olú àwọn ẹsẹ̀ olú ọmọ tó pọ̀ wọn ń bọ̀ nígbà máa bọ̀ kò sí kọ̀ọ̀kan. Ọ̀dà ìsìn. Nígbà tó wá display tán. Ọjọ́ Tuesday àti egun ìwọ̀n mi. Nígbà tó display tán. Níbo ló fi bọ́ yẹn sí? Ní mo fẹ́ ní ẹ padà. Mo fẹ́ ní fàtà ẹ padà. Èmi wá lọ ilé òun náà bá tiẹ̀ lọ. Ìgbà tó máa di jọ́ Thursday àlàyé wá rí kíní social media. Zaria bàbá ó wá rí social media. Ó wá bá mi ní pé ìwé pósù rí yá dìrì tiẹ̀. Ibi tí mo ti ń dìrì tiẹ̀ bàtà mi ti ń gbọ̀n lọ́wọ́ mi ti dọ̀ tẹ̀ send. Ó ti ń bàtí arábìdì pàtàkì ayé máa padà rí kíní pé ó ti wà lórí social media. Tèmi náà máa gbọ́ bó ṣe social media ìjọ Friday mo kò kún lé ní ìdajì. Pàtàkì ayé máa pẹ́ ń bọ̀ àmú àlẹ́gbẹ́dá. Máa bọ̀ ní oṣù tí pàdé náà ìpàdé aṣọ́ọ̀dì. Wá ìbọn tó máa dàbí tọ́ì gan ni because wá nǹkan tó máa dàbí tọ́ì gan. Wá nǹkan tó máa dàbí tọ́ì gan because ta ló sọ pé Zaria ló sọ pé wá nǹkan tó máa dàbí tọ́ì gan. Ta ló sọ pé kó wá àbọ̀n tó Zaria sọ pé kó wá tọ́ì gan tó jẹ́ Zaria ló kí n wá nǹkan tó máa dàbí tọ́ì gan. Tó máa dàbí tọ́ì gan tó máa dàbí ìbọn tẹ́lẹ̀. Tó máa dàbí ìbọn tọ́ì gan pé kí n wá pé kó máa dàbí odidi fásitì. Ṣé ó ní pé kó lọ wá tọ́ì gan tó jọ ìbọn yẹn? Ẹ̀mí kí n wá tọ́ì gan tó máa dàbí ìbọn yẹn because àwọn kọ́nà wọn mi ṣe o. Ìbọn tí ìbọn tó fi display ń jọ yẹn ṣé tọ́ì gan ni àbí ìbọn onírin? Ìbọn onírin ìbọn tọ́ì gan sà. Ìbọn onírin. Kí lorúkọ ẹni tí onípé wá gbẹ̀mọ̀ yẹn fún ẹ? Fatai. Báwo ló ṣe mọ Fatai yẹn? Òun lọ sí ìdásíkè mọ́ lọ́wọ́ dáadé. Àjọ gbé náà lòun gbé afárá ògùn mi gbé dáwọ́dù. But àbí náà gà ìsọ ẹ̀yìn ó ti pẹ́ tí mo ti rí. Now, ta ló sọ fún ẹ pé tó bá ti dọ́dọ̀ ọlọ́pàá ó sọ pé tọ́ì gan ló lò pé kò ń ṣe ìbọn onírin? Bàtí aláyé náà ló sọ pé Zaria ló sọ pé kíni? Ẹni máa pé tí bá dé bẹ́ẹ̀ sọ pé tọ́ì gan tí mo post lélẹ̀ yìí o pé kò ń ṣe ìbọn tó bá lè parí ẹ̀mọ́ ìwọlé máa lọ fèsì ẹ̀fọ́ àpọ̀jẹ̀ ìpàdé máa lọ bí kí máa lọ sí Akínpẹ̀lú station. Ṣé òun ló sọ pé kò lọ ra tọ́ì gan? Bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá. Òun ló dẹ̀ tún sọ pé tó bá ti dọ́dọ̀ lọ pé kó já lọ sọ́dọ̀ ọlọ́pàá. Òun ló mú lọ sọ́dọ̀ ọlọ́pàá. Pé tó bá ti dọ́dọ̀ ọlọ́pàá kó sọ pé tọ́ì gan. Ọlọ́pàá yẹn dẹ̀ rí tọ́ì gan. Nígbà tó sọ pé kó lọ ra tọ́ì gan tó ra tọ́ì gan ṣé wàá fi wọn kó ti ra tọ́ì gan? Bẹ́ẹ̀ni sá. Ó wá fi wọn. Bẹ́ẹ̀ni. Ó wá ní kó já lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá. Ó wá ní lọ sí station. Bàtà dé station náà tàbí sọ adé Akínpẹ̀lú tí mo kọ́ tó mẹ́rin kọ̀ wọ́n ní pé àwọn sọ fún ọlọ́pàá pé kọ́ jọjọ náà pé kọ́ mú lọ sí pàǹtì náà pé kọ́ mú lọ tí bá dé pàǹtì náà pé kọ́ ṣì fi mí lẹ̀ síbẹ̀ pé orí mi tó pé pé ìkọ́ tí orí mi tó pé yẹn á pé kọ́ ṣì fi mí lẹ̀ síbẹ̀. Ó máa ṣe kí ni? Ọkọ̀ kan máa yọjú sí mi ọ̀dẹ̀ fi mí lẹ̀ àjọ Friday síbẹ̀. Òun ló dẹ̀ sọ fún wọn pé tó bá tún dé pàǹtì náà kó sọ fún wọn pé tọ́ì gan. Ìgbà tí mo dé mọ̀lẹ̀ fún wọn pé tọ́ì gan náà ló fi wọn. Ó dàn wọ́n ṣáà máa wọrí ó dàn ṣe ti rí pé wèrè lélẹ́yìí ṣe ti pé wèrè ń ṣe gidi wèrè tó ń ṣe bọ̀bọ̀ yìí èèyàn sọ fún ẹ pé number one bọ̀bọ̀ yìí máa gbé fídíò yẹn padà wá bọ̀bọ̀ yìí ló panú
lọ́jọ́ tí wọ́n wá sóṣòdì tó wá yìnbọn ìbọn pistol yìí náà fi tẹ̀lé Zaria wá now nígbà tó wá dé ẹ wá wo ọ̀dẹ̀ ara wọn o kò mẹjọ ọ̀rọ̀ kò mọ̀rọ̀ sọ àwọn tó dẹ̀ ń bá sọ̀rọ̀ ń gbọ́ jù lọ ọ̀ka ti wá fò ẹ o ti bọ́ so níjọ́ tó máa ṣe fídíò yẹn ó ń wà over ṣe excited ni àbí ká kí la pé lóbi tó bá bí yín dáa máa bọ̀ ẹ máa kú eléyìí ò ṣe tọ́ yìí o eléyìí kìnnìkan ó ń jàmbla ok ìwọ tó wá ń jàmbla pé ẹ máa kú ni ọ̀ka ẹ ti wá fò o ti gbé sórí social media o kò fẹ́ fi bóòsì sórí social media ni Zaria wá lọ sọ pé kó delete ẹ padà delete tó máa delete kò ṣe delete mo ti lọ viral ó ti dọ́wọ́ àwa ó ti dọ́wọ́ àwọn àwòrán ṣàṣà ókè bàtó dẹ̀ máa dé pé ó fẹ́ fi threaten àwọn èèyàn ibi tí mo wá fẹ́ sọ ibi tí mo wá ń lọ rè Zaria wá ní máa lọ sí station kó lọ kọ statement èèyàn tó ní kó máa lọ sí station kó lọ kọ statement ó wá sọ fún ẹ pé lọ ra toy gun wá ẹ wá lọ ra toy gun kò dẹ̀ mọ̀ ń pa ẹ o kò dẹ̀ mọ̀ bí ìbọn ṣe jẹ́ o ṣé ọ̀dẹ̀ lọ́rọ̀ pé òun bá sọ̀rọ̀ kò mọ̀ bí ìbọn ṣe jẹ́ o ó dẹ̀ ní kó lọ ra toy gun wá ẹ̀ńtà dẹ̀ ń sọ ilé ẹ̀ ló gbé wọn jọ ń wà ọjọ́ ń sùn ọjọ́ ń jí ni so ó wá lọ ra toy gun wá láti mú lọ sí station lọ́dọ̀ àwọn akípẹ̀lú but ọ̀rọ̀ yẹn ti kọjá ọ̀rọ̀ tán lè mú dání ní Òṣòdì ń bẹ̀ mọ́ ó wá ti di pé ó dẹ̀ máa lọ sí nǹkan tó ṣẹlẹ̀ ní pé Zaria gangan ló wà pẹ̀lú gbogbo ọjọ́ wà ń jọ yẹn ni Zaria ló mẹ́ni kó lọ produce báwo ni ìbọn yẹn ṣe jẹ́ ó wá yọrọ ẹ̀ kú ó ti ọwọ́ yìí sí ó ní ìwọ máa lọ sí pàǹtí lọ́kọ station lọ́kọ statement orí ẹ̀ tí ò pé yẹn orí ẹ̀ máa pé ìwọ máa lọ sí pàǹtí ó dẹ̀ ti gbàgbé pé ìbọn yìí lọ́mọdé fi tẹ̀lé ẹ wá tẹjọ wá fi sáré ń bọ̀ ṣolóògbọ́n ni tak níbo ni yẹn wà níbo ni yẹn wà máa lọ wọ́ yẹn jáde wá mo ṣì ń bọ̀ máa lọ wọ́ yẹn jáde lọ́dà kan ti post ẹ̀ ọ̀bá yẹn rèé o wọn àti Zaria o ẹ̀rì ohun ìbọ̀ gbé sókè káì ṣẹ́rí òun àti Zaria ṣẹ́rí òun àti Zaria òun àti Zaria nìyẹn o but Zaria yìí wá deny yẹn ìmí ìṣúṣì wa o mo tún yìí máa play yẹn náà fún yín o máa play lórí briskin bíbá yẹn mo bọ̀ lórí briskin lórí tí kí n ti wá play lè ẹ kí n wá play lórí big screen Zaria wàá fẹ́ la ọmọ tó yẹ pé ìbọn tó yẹ pé níbi mo máa gbé kíní kílé tí ò wá sórí kíní bí báyìí ń bọ̀ ó dà pé ibi tí mo lọ lé ni ṣe máa mélòó wa òun ṣìré o òun ṣìré o o ṣì mélòó ìbọ̀ fún yín o. The gun you were displaying on the 31st of August, July rather, 2024. How come about the gun? It's not me that have the gun, it's my friend that have it. What is your friend name? Fatai. Fatai. How does Fatai give you the gun? Because everybody has celebrated that their boss are collecting carriage back. That our celebrate our boss that collecting carriage back in Zagaza. Collecting carriage back. Who's your boss? Zaria. What do you mean? Koko Zaria. Ghanaian. Collected what? Collected in garage bag, in garage. His garage? From who? From Oluomo. That's fighting with Oluomo. Okay. Is that why you were displaying pistol? Barata pistol? Threatening to kill Oluomo and his boys? Yeah, because that night I'm drunk. Is that? I'm drunk, you are jubilate, I'm drunk that night. Okay, you were drunk? And then you are jubilate. Okay. That you have gained your garage bag yes. from MC Oluomo. Yes. Now, how do we get Fatai?
when it's outside, when I see it, I'll let you know, sir. He said? I don't know actually place you're staying now. Okay, where was Fatai living? That you know his house he was living in when you know him? And Safari Ogun that time. Safari Ogun, close to your street in Yeah, Daudu. Where is he now living now? I don't know actually place I'm living. I know I saw. On the 26th of Look this November last year, 2023, what happened? On 23, Wumi called me. Okay. That he's seeing your husband, that he had told me he's a long Husband. Your husband. Do you know the husband? Now, I don't know. That's the first time I see. Sherry, another one today, you. Zaria, wallahi tallahi, o lè lọ, Zaria, bàbá olófò ńlá gidi ni ẹ́. Ó ń ṣe caretaker àwọn ọmọdé yìí tó tẹ̀lé ẹ tó fi rúgbó tó kò bọ̀ tẹ̀lé ẹ lẹ́yìn láti lọ sóṣòdì. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Zaria lé ní orí yín ò pé. Gbogbo ẹ̀ tẹ́ ń tẹ̀lé Zaria yẹn orí yín ò pé. Jẹ́ kọ́kọ́ yanjú lé má jẹ́ tí part 2 lélẹ̀ má jẹ́ kí tí mo lè wá. Ẹ máa gbọ́ bí táwọn wọ́n tún lọ ṣe kidnapping iṣu lélẹ̀ yo wọ́n lọ kidnap èèyàn ni o. Ẹni tí wọ́n kidnap yìí pẹ̀lú bọn ẹni tí wọ́n kidnap yìí ẹni yìí German citizen ni Germany citizen ni. Ẹni tí wọ́n wá lọ kidnap yìí wọ́n wá lọ take hostage sínú hotel kan wọ́n lọ gba hotel wọ́n wá dè lọ́wọ́ wọ́n dè lẹ́sẹ̀ wọ́n gbé sínú hotel ńbẹ̀ wọ́n wá extort owó lọ́wọ́ ẹ̀ ẹni yẹn wá fẹ́ travel ńjọ́ yẹn gangan ó ń bọ̀ ní èèyàn wá sí Nàìjíríà ó dẹ̀ lò a month ó ti wá no bóyá bí 2 weeks ó ti wá sí Nàìjíríà ti pẹ́ èèyàn tó ti kó lé for over bí 20-30 bóyá bí 20-25 years ni ó wá wálé ẹ wá ṣe setup bóyá girlfriend ni o bóyá kinní kan ni o bóyá kinní kan ẹni yẹn ẹ wá ṣe setup pẹ̀lú yàn ẹ wá lọ take ẹni yẹn ẹ wá lọ gbé ẹ wá lọ kidnap ẹ nínú hotel tó wà ẹ wá gbé lọ sí hotel míì nínú Òṣòdì wọ́n wá gbé síbẹ̀ for 4 days ọkàn fún lómi mu wọ́n wá lù wọ́n gba close to owó tó gbà bí 4 million ẹni yẹn tí wọ́n ń bẹ̀bẹ̀ pé lẹ́ni òun travel ìjọ tó ń travel gangan tó fẹ́ kó Nàìjíríà ó kọ̀ọ̀lá tó máa travel kó Nàìjíríà náà ti mú tí n bá ṣe mistake ẹni yẹn wá ní ẹ wo tíkẹ́ẹ̀tì mi ẹ jọ òun travel lẹ́ni èlò lẹ fẹ́ gbà kí lẹ fẹ́ ṣe òun travel lẹ́ni òun travel lọ òun máa miss flight òun wọ́n dẹ̀ ó dẹ̀ nìyẹn títí tó fi miss flight wọ́n kidnap èèyàn another one ni o Zaria ó máa ṣẹ̀wọ̀n Ọlọ́run ó tí mọ̀ gogo mo máa mú fún lẹ́yọ kọ̀ọ̀kan báyìí lẹ́yọ kọ̀ọ̀kan ọ̀gá ẹ̀ máa gbà ẹ́ tì títí tẹ́ni yẹn fi miss flight yẹn wọ́n lu ẹni yẹn wọ́n gbogbo picture tó fi lu ẹni yẹn pátá gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi mo fẹ́ máa àní màmá yín jẹ fún yín gbogbo picture tó fi lu ẹni yẹn gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi so ó wá ní kí ló yẹ tẹ́ fi lọ kidnap èèyàn yìí ẹ sì máa gbọ́ dáadáa máa bá yín gbé wá síbí ní sùúrù. What is Inca fix, aka Ogun? Were they there when this offense was committed? Both of us went there. Okay. What were you doing there? Well, the girl said you stay with them. You stay with him. You had to guide the girl. To guide the girl. Why the girl will collect everything from the man? The girl collect money. Collect money. Yeah. Were you aware that the man was to travel that same day you guys kidnapped him? No, we don't know anything about it. You don't know anything about to travel. You were aware that you said yourself that now? The night that I know that the guy want to travel in the night. I don't know anything about that. ṣe bẹ́ẹ̀ tí ń gbọ́
ọlọ́pàá ń sọ fún ẹ pé did you know the guy wants to travel that very night? By the time you people kidnap him, will you aware that this guy wants to travel, èèyàn tó fẹ́ travel, and you kidnap him? Ẹ dẹ̀ ń gba owó lọ́wọ́ ẹ̀, ẹ dẹ̀ ń lù with torture. Ọ̀bọ yẹn ní òun ti wà ní Germany for the past more than 20-something years. Òun ò receive irú beating yẹn rí láyé òun. Ẹni tí ó mọ̀ yà, ẹni tó yẹ pé kò kí ń wá sí Nàìjíríà. Ẹni tí ò kí ń wá sí Nàìjíríà. Ẹ wá kidnap èèyàn. Ẹ wá take ẹ hostage. Ẹ wá ń lù. Ẹ wá ń gbowó lọ́wọ́ ẹ̀. Ẹni yẹn ẹ ti wá gba owó tán. Ẹ ti gba close to 5 million plus. Ó tún wá ní ẹ jọ̀ọ́, ẹ release mi. Ẹ jẹ́ kí n máa lọ. Kí lẹ tún fẹ́ gbà? Ẹ ti gbowó. Ẹ ti gba nǹkan. Ṣé fẹ́ pa mí ni? Tẹ́ bá fẹ́ pa mí ẹ kúkú pa mí. Ọ ẹ jọ̀ọ́ ẹ má pa mí, ẹ jẹ́ n máa lọ. Débi pé wọn ò jẹ́ kí ẹni yẹn kó rí flight wọ̀ lọ́jọ́ yẹn. Ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ wá pe ìyàwó ẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ wá pe family ẹ̀ tó wà ní Germany pé wọ́n ti kidnap òun o. Ẹ send owó sí òun. Ẹ send owó sóhun kóhun fi wọ plane mi wálé. Bó ṣe ń dé báyìí, ó gba German embassy ló lọ report gbogbo incident yẹn. I was kidnapped in Nigeria by Koko Zaria Sangaza boys because wọ́n dárúkọ pé ọmọ Koko Zaria làwọn. Zaria ó máa ṣe wọ́n. Ebi ọ̀rọ̀ ni wọ́n ní dúró. Ẹni tí ò ní dúró ń sìn a máa rí. Bóyá ọ̀gá ẹ̀ náà tún máa bẹ́ẹ̀ mú ọ̀rọ̀ kidnapping. So di pé kéèsì yẹn ń ṣílura wọn ni o. Ọ̀rọ̀ kidnapping tún lélẹ́yìí o. The same guy, which you Zaria were aware. Sọ̀rọ̀ tán. Ṣé bó sọ pé ó yọ̀dẹ̀ ni? No, má jẹ́ tí gbélé wa. Hold on, padà wá. Ṣé bí wọ́n rèé? Ó ṣàríwo àwọn ní music tẹ́ bá bẹ́ ìyá yín. Ilé òṣà ó lè ṣe ó ṣe ìbọnté pé ìyá ẹ máa kú. Ó ṣàrí. Ó ṣàríwo àwọn ní music tẹ́ bá bẹ́ ìyá yín. Ilé òṣà ó lè ṣe ó ṣe ìbọnté pé ìyá ẹ máa kú. Ó ṣàrí. Okay. Ṣé ti wá ń kú báyìí? Okay. Ó ti wà lọ́wọ́ ọlọ́pàá ń sìn ká tí wẹ́n tó fẹ́ kú báyìí lọ́wọ́ ọlọ́pàá o. Ó yá sọ̀rọ̀ lọ, ìwọ́dà sọ̀rọ̀. Ní sùúrù. Kwara yìí náà ni. Kwara. Zaria ló sọ pé kí ni pé tí bá dé bẹ́ẹ̀ sọ pé ìtọ́ ìbọn tí mo post délé yìí o pé òun ṣe mọ tó bá lè pa ẹ̀mọ ìwọlé máa lọ fèsì ẹ̀fọ́ àpọ̀jẹ̀ ìpàdé máa ń gbà lọ́wọ́ bí i. Ẹ gbọ́ bẹ́ẹ̀, hold on, àwọn èèyàn ń gbọ́. Zaria ní tó bá débẹ̀ yẹn sọ pé tọ́ ìgàn ni o. Tó bá dẹ̀ wùn ẹ́ kó lọ máa jábọ́. That means pé orí ẹ tí ò pé yẹn orí ẹ máa pé. Má lọ dárúkọ mi ò sì máa lọ ná. Ìwọ sì máa lọ. That means pé ìwọ máa lọ yọ èmi kúrò. Má tiẹ̀ sọ pé bóyá ìbọn yẹn ò fi tẹ̀lé mi. Má sọ pé ìbọn yẹn àjọ ń wà pẹ̀lú ẹ̀. Ìwọ wà so that later èmi máa wá bẹ́ẹ̀lì ìwọ. Èmi máa wá jà fún ìwọ, èmi ni máa wá bẹ́ẹ̀lì ìwọ bí a consequence yẹn sórí ara tiẹ̀. But nǹkan tó dẹ̀ máa ń ṣe àwọn ọ̀dẹ̀ yìí nìyẹn. Ọ̀gá ẹ̀ tí ò lè dúró fún ẹ. Ìwọ máa lọ ná, ìwọ lọ ṣẹ̀wọ̀n. Later èmi á wá gbà ẹ̀. Ibi tó yọ ọ̀dẹ̀ dé, ó lọ ṣe statement ní police station. Zaria ló sọ pé kókó máa bọ̀, ó ti sá lọ o. Ó ti kọ́kọ́ sá lọ o. Ó ti sá lọ already o. Ẹni tó ti sá lọ,
ìwọ tó ti sá kúrò ńlù tó ti sá lọ tó ti sáré jìnnà Zaria wá ní máa bọ̀ torí pé tí bá rí ọmọ yìí Zaria lọ máa mú torí pé ilé Zaria ló ń wà Zaria wá pè padà pé má bọ̀ má wọrí èmi ni máa dúró fún ẹ kò sí nǹkan kan okay ó ti wá dé nìyẹn ó ti wá ní kó máa gbé ẹ lọ pàǹtí kò tẹ̀lé ẹ o ó ní kó máa gbé ẹ lọ pàǹtí wọ́n wá gbé ẹ lọ pàǹtí ó wá dé pàǹtí wọ́n sọ pé orí ẹ tí ò pé yẹn orí ẹ máa pé ń bẹ̀ ṣe orí ẹ ti wá ń pé nínú prison yard sìn ever since tó ti wá wà ní prison yard tó ti lọ face DPP advice sọ pé Zaria has case to answer because ó wà nínú ọ̀rọ̀ yẹn láti ìgbà tí DPP ti ń jáde ní ọ̀gá ẹ̀ Sego ti mú Zaria káàkiri ó ti lọ nọsẹ̀ lé lórí pé Zaria o kìíní kan pé kí because wọ́n sì ń fi Zaria bá Olú ọmọ jà lóṣòdì pé kí Zaria wọ́n fi Zaria bá Olú ọmọ jà so tí Zaria bá ní problem tó bá gbé lọ sí tí Zaria bá ní problem àwọn Òṣòdì máa rò pé àwọn ti win ní Sego so Sego wá ní tó bá kan last card òun máa ná lé orí Zaria òun ò ní jẹ́ kọ́lọ́pàá mú Zaria that is why wọ́n ṣe ń move lórí ọ̀rọ̀ Zaria wọ́n ti wá ní pé nígbà tó wọ́n move lórí ọ̀rọ̀ Zaria ṣé bẹ́ẹ̀ dẹ̀ lọ move lórí ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ náà but wọ́n wá fẹ́ ọmọ yìí lẹ̀ ń bẹ̀ owó oúnjẹ wọn ò mú lọ owó anything wọn ò mú lọ àwọn fámìlì ọmọ yìí tún wá lọ bá Zaria ó lé wọn òun dẹ̀ ló ń jà fún so gbogbo ẹni tẹ́ ń tẹ̀lé Zaria ń sìn yẹn orí yín ti dàrú orí yín tí ò pé yẹn ohun tó máa ṣe fẹ́yìn náà nìyẹn orí yín tí ò pé òun dẹ̀ ló sọ pé àwọn kan wọn ní dúró àbí oya bá ń gbọ́ ẹ tútù bọ́ lẹ́nu ọmọdé kí ló wí bí wá sọ àwọn èèyàn fẹ́ gbọ́ sọ wọ́dà sọ oya. tí máa dé bí ẹ sọ pé ìtọ́ ìmọ̀ tí mo post lélẹ̀ yìí o pé òun ṣe mọ tó bá nípa ẹ̀mọ ìwọlé máa lọ fèsì ẹ̀fọ́ àpẹẹrẹ ìpàdé máa lọ gbàdá bí kí máa lọ sí Akínpẹ̀lú station. ṣé òun ló sọ pé kó lọ ra tọ́ ìgàn. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. òun ló dẹ̀ tún sọ pé tó bá ti dọ́dọ̀ lọ pé kó já lọ sọ́dọ̀ ọlọ́pàá. òun ló mú lọ sọ́dọ̀ ọlọ́pàá. pé tó bá ti dọ́dọ̀ ọlọ́pàá kó sọ pé tọ́ ìgàn. ọlọ́pàá yẹn dẹ̀ rí tọ́ ìgàn ó dẹ̀ rí bí. nígbà tó sọ pé kó lọ ra tọ́ ìgàn tó ra tọ́ ìgàn ṣé wàá fi wọn kó tó ra tọ́ ìgàn. bẹ́ẹ̀ ni sà. ó wá fi wọn. bẹ́ẹ̀ ni. ó wá ní kó já lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá. ó wá ní lọ sí station bàtà station náà tàbí sọ adé Akínpẹ̀lú tí mo kọ́ tó mẹ́rin kọ́ mọ́ ní pé àwọn sọ fún ọlọ́pàá pé kọ́ jọjọ náà pé kọ́ mo lọ sí pàǹtí náà pé kọ́ mo bá ti bá dé pàǹtí náà pé kọ́ sì fi mí lẹ̀ síbẹ̀ pé orí mi tó pé ìkọ́ tí orí mi tó pé yẹn á pé kọ́ sì fi mí lẹ̀ síbẹ̀. Zaria ẹ̀wọ̀n yá. ọmọ àjọjú sí ọdẹ fún mi lájọ Friday síbẹ̀. òun ló dẹ̀ sọ fún wọn pé tó bá tún dé pàǹtí náà kó sọ fún wọn pé tọ́ ìgàn. ẹ̀bà tí mo dé mọ̀lẹ́ fún pé tọ́ ìgàn náà ló fi hàn sá. ṣé tọ́ ìgàn ni wọ́n wá lò ń jọ yẹn. oye tọ́ ìgàn sá oye tọ́ ìgàn mo lò sá. kò ń ṣe tọ́ ìgàn. bẹ́ẹ̀ sá. bára fẹ́ gẹ̀ẹ́tì okay píṣù tó lójú ẹ̀ bára fẹ́ gẹ̀ẹ́tì píṣù ẹ̀. ọ̀nà yẹ kí máa contact mi ọ̀dọ́ bára mi yẹn ni kí mi náà kí n find out bí tẹ́ni yẹn ń gbé. Zaria ló máa lọ mú wá Zaria ló máa lọ mẹ́ni yẹn wá because gbogbo wọn jọ wà ń bẹ̀ ń jọ yẹn ni ọlọ́pàá Zaria ló máa lọ mú ẹni yẹn wá ọwọ́ ẹni tí ìbọn wà ìbọn wà lọ́dọ̀ Zaria àtẹ́wẹ́ mú Zaria náà Zaria máa sọ bí tí ìbọn wà fún yín kí ló bí but ọ̀gá ẹ̀ ó nítorí pé wọ́n fi Zaria bá Olú ọmọ jà lọ́wọ́ that is why tí wọ́n ṣe fẹ́ gọ́rọ̀gọ́rọ̀ Zaria pọ̀ ẹ máa wò ẹ wá wò òun dà ó yá tí wọ́n sọ̀rọ̀ fún wọn bí Zaria ẹlẹ́nu ó yá òun jayé o. ó ṣe wèrè mọ mọ́tò wọn ò ní dúró ó dẹ̀ fọmọ ọlọ́mọ sílẹ̀ sínú prison
ó tún wá àwọn ẹlòmíì tó tún máa rán ní prison ó dẹ̀ ń pariwo wọn ò ní dúró ẹni tó yẹ kó wà ní àwọn tó ń tẹ̀lé èèyàn tó ń tẹ̀lé ẹ wà ní prison yadi ó ń ṣẹ̀wọ̀n ó lọ fún ní common owó oúnjẹ ó tún wá wà ń ta ó ṣe wọn ò ní dúró mo mọ bó ni mo ń bọ̀ eléyìí kọ́ owó táwọn yìí ti dé ibo ni mo ju kíní yẹn sí náà ibẹ̀ rí mo ṣe máa lọ gbé wá ṣé ẹ rí ẹ máa rí wọn bó ṣe máa gbọ́ wá sí briskin ṣẹ́rí Zaria àti bọ̀bọ́ yẹn padà mú láti gbé kíní padà wá padà báyìí padà to play ẹ wo dáadáa o ẹ wo Zaria on black Zaria lọ́wọ́ black yẹn. Ṣètìlí bọ̀bọ́ yẹn. Okay. Ṣé ẹ̀ rí ara ṣá? Mo ní láti ṣe kíní dáadáa. Okay. Àwọn tún lè ń bí. Dádúró legacy dádúró wà ní ń bọ̀. Ẹ wo Zaria. Ṣé kíní mú láti gbé kíní padà wá. Ṣé rí Zaria. Okay. Zaria ni ń bọ̀. Mo fẹ́ mú footage bọ̀bọ́ yẹn gangan. Zaria ó máa ṣẹ̀wọ̀n. Ẹ kọ́kọ́ wo number 1 ẹni tó mú pistol yẹn dání ń bí. Ẹni tó bá ti dá mọ̀ wà rẹ̀ tó mú nǹkan yẹn dání. Òun gangan rẹ̀ ń bí. Òun ló wọ blue yẹn. Òun lélẹ̀ this guy gangan ó panu ni. Tó bá sọ pé èèyàn panu. Ṣé mọ̀ èèyàn panu. Ó panu ni. So méjì ni wọ́n kò ń ṣe kan òkáyì jábí fútéjì àwọn èèyàn mo ń bọ̀ tẹ́ bá tún wo bíbà yìí náà ṣe ti rí Zaria. Mo ní láti gbé kíní wá dáadáa kẹ́rí jẹ́ n tẹ play so movement náà ń ṣe bọ̀ wọ́n move bọ̀ ni so Zaria kirikiri àwọn yẹn ti ń bá wa kọ́ ibà Zaria kirikiri yá wàá ṣeré ìwọ ríran bọ̀bọ́ yẹn tó wà ní prison ó panu ó lo pistol yẹn wá Zaria wà ń bẹ̀ wọ́n jọ wà ń bẹ̀ ni now bọ̀bọ́ yẹn ti wá wo problem ń sìn Zaria wá dá fóun nìkan lẹ̀ sínú prison ìwọ wá ń wà ń party òun jó òun lọ party òun jó òun ṣe gbogbo fàájì
tí mo fẹ́ máa mú lẹ́gọ̀ọ́ mi tí mo ti kidnapper wa. You go yawe. Zaria, you go yawe. Oh, cool. Kuro we tan we ti de. We tan we ti de. Legacy. Wait. Oh. We tan we ti de. They don't want you to know. Ecco. Kìíní yìí gan ọkọ̀ máa ń já lura wọn lóye kí n ti máa wò. Zaria rí bí o. Wọ́n tó wá ń pátí. Ń bọ̀. Ṣé ilé mo fẹ́ lù ṣá? Wọ́n dẹ̀ wà ní pátí. Ò ń gbádùn. At least in a day, ẹ jẹ́ ká ṣe báyìí. Zaria only in a week. Zaria wà níbi tó ti ń ṣiṣẹ́ tó ti ń rí close to 4-5 million in a week. I'm telling you. Gbogbo owó tó ń rí kò lè ní kankan láti fi support family ọmọ yẹn. Ọmọ yẹn ní bóyá mi mọ̀ bóyá níyàwó lọ́mọ o. Mi mọ̀ o. I don't know. Mi mọ̀ bóyá ó níyàwó lọ́mọ bẹ̀ tó ní family. Ọmọ Kwara ni o. Ọmọ Kwara kan náà ni wọ́n mi bú ọmọ Kwara o. Mi bú ọmọ Kwara o. Mi ò ta sọmọ Kwara o. Mi ta sọmọ Kwara o. So kẹ́ má rò bóyá mo ń bú Kwara o. Ọkọ̀ ṣé mo ṣì ní time púpọ̀ ṣá? Ṣé mo ṣì ní time? Time mi gan ti pé. 1 hour mi ti pé. 1 hour mi ti pé. Wọ́n ti ní káwọn àlòjù 1 hour lọ. Mo fẹ́ sáré play video kan ni. But máa play ẹ̀ fún yín lọ́la. Every night we are here. But ọ̀la we are basically on Sego. Wọ́n fẹ́ sọ nǹkan kí ló ṣẹlẹ̀ ní Lagos Island fún yín. Mo bá mú Lagos Island wá fún yín lénìí. But mi fẹ́ máa jọ papọ̀. Màá mú Márúwá wá fún yín. Màá mú wá fún yín, màá short ẹ̀ mọ́ra wọn. Màá shovel ẹ̀ mọ́ra wọn. Mo kò fẹ́ máa keep yín update ni. Kẹ́ máa wò pé kí ló ń ṣẹlẹ̀. But eléyìí tá ló yẹn sí pé Zaria máa ṣẹ̀wọ̀n. Zaria máa ṣẹ̀wọ̀n. Zaria máa ṣẹ̀wọ̀n. Zaria warm up. Báwo ló ṣe máa dá ọmọ ọlọ́mọ sínú ẹ̀wọ̀n tí wọ́n dẹ̀ wà ń ta tó dẹ̀ ń gbádùn? Ó dẹ̀ bìkítà lórí family ẹ̀, lórí anybody. Ẹ̀dẹ̀jọ ìbọn yìí, wọ́n dẹ̀jọ ẹ̀dẹ̀jọ fi ń káàkiri, ẹjọ́ fi wà ń lé ni. Ẹni inú ilé ẹ̀ ló ń sùn, inú ilé ẹ̀ ló ń jí, kò lọ bí iṣẹ́, kò lọ bí kankan. Àbí ṣó fẹ́ dìnnà yẹn ni. Ẹ pọ̀ ń bẹ̀ gbogbo yín tẹjọ wẹ́ pọ̀. Jẹ́ n play ẹ̀ last kí n tó máa lọ. Ṣó máa dìnnà yẹn ni. Lè pa fún ẹ. I'm proud of ẹ. I'm proud of àwọn èèyàn. Lè pa wọ́n fún ẹ. Zaria, pack your load. Ó máa ṣẹ̀wọ̀n. We are still on the matter. Koko Zaria. Koko Zaria must be arrested. So, ẹ̀yin èèyàn mi. Kò dùn kó pọ̀ kó pẹ́. Ṣíun báyìí náà lọ bẹ̀ oge. Wọ́n sọ fún yín pé gbogbo níṣe wà ńlẹ̀. Wọ́kíwọ̀ tó bá fẹ́. Diabetes, either type 1 or type 2 or whatever. Diabetes to confirm. Jẹ̀dí, òun yàgbẹ́ ẹ̀jẹ̀ ni or anything. Jẹ̀dí to confirm. Jẹ̀dí olóyin wà, ìdánbàmú wà. High blood pressure náà wà ńlẹ̀.
so lágbára Ọlọ́run á ṣọ́ wa ju ọ̀la lọ mi ìfẹ́ mọrú where is this kódà tó bá yẹ pé ìyàwó ẹ nílé inú bóyá ìyàwó ẹ ó ní fallopian tube blockage èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ gbogbo ní ṣe ó confam gan wá rà kó wá lò o ò ní regret pé o ra àgbo mi wọ́n tiẹ̀ ti try láti test mi o gbà wọn kan láti bí ó ti ń lọ bí èyí ẹ̀ sìn wọn ò mọ bí wọ́n ṣe lè gbà bá mi jà àwọn ará àwọn tó tún jẹ́ àgbọ̀nyẹ àwọn union tó ti wá rà pé bọ̀bọ́ Legacy yẹn máa ń polówó àgbo kan jẹ́ kí n lọ ra àgbo yẹn náà afẹ́